aláǹgbá apá kejì. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní aláǹgbá. Aláǹgbá jẹ́ sinimá kan tí ó sọ nípa ìdojúkọ tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ojú nípa àìlè ní sùúrù máa rojọ́ ọkọ kiri àti láti fẹ́ mú orí ọkọ sí abẹ́ kí ọkọ má lè bá ní ìyàwó mìíràn. Fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ tí ì láǹfààní láti wo sinimá yìí, ẹ lọ sí ìkànnì Yorùbá TV Plus. Tí ẹ̀yin bá ti débẹ̀, kẹ́ ẹ sáà tẹ aláǹgbá síbẹ̀. Fún ẹ̀yin ìyàwó ilé tó jẹ́ pé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ ní ilé yín ni ẹ̀yin lọ máa rò fún ọ̀rẹ́, àbí kí ẹ má fẹ́ jẹ́ kí ọkọ yín ní ìyàwó méjì, ní sinimá tí a pè ní aláǹgbá yìí bá wí púpọ̀. Fún ẹ̀yin tẹ́ ti wo sinimá yìí, ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ní comment section nínú sinimá yìí. Bákan náà kí ẹ jẹ́ ká mọ òṣèré tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ. Bí a sì mọ̀ pé sinimá yìí parí síbi tí dókítà ti sọ fún Bánkẹ́ pé Dékúnlé ti kú, tí ó sì ní òun ò gba ẹ̀san lára bàbá aláwo yìí pé òun ni ó fà á tí ọkọ òun fi kú. Àmọ́ ní ẹ̀yìn tí ó dé ọ̀dọ̀ bàbá aláwo tí bàbá yìí jẹ́ kó yé pé òun ti ń retí rẹ̀, ẹ̀rín ni Bánkẹ́ kú sí tí ó sì ní ṣe lóòótọ́. Ibí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé ǹjẹ́ bàbá aláwo yìí ló ṣe gbogbo iṣẹ́ yìí ní àti ìbẹ̀rẹ̀, àbí nítorí pé ó yíwọ́ ló ṣe take advantages rẹ̀ yìí. Bákan náà kí ni ó gbẹ̀yìn bàbá yìí àti Bánkẹ́? Ǹjẹ́ ó rí ẹ̀san gbà lára bàbá yìí àbí kò rí gbà? Ṣé oògùn bàbá yìí ló mú tí ó fi rẹ́rìn-ín ni, àbí ó mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kí ó lè bá rí ẹ̀san ìgbà lára bàbá yìí? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí láàrin ọ̀sẹ̀ méjì sísìn yìí. A ò ní rí jù báyìí lọ fún tòní. Ó dìgbà kan náà.